A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, a kú kó lè dá, a sì kú ìmúrasílẹ̀ ìsinmi òpin ọ̀sẹ̀. Lágbára Ọlọ́run ìpínlẹ̀ yìí ṣe àṣemọ fún gbogbo wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ 14 nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Ààrẹ tuntun aṣèdìbòyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ní Obi Kwankwaso àwọn gan ni ò jẹ́ kí Alhaji Atiku Abubakar tẹgbẹ́ òṣèlú PDP kó ní ìbò tó pọ̀ dáadáa. Àjọ NDDC ti sọ wípé òpin yóò dé bá ìrìn àjò ọdún 15 èyí tí wọ́n ti lò ná gbẹ̀yìn ní Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo láìpẹ́ yìí. Ilé-ẹjọ́ májísírèètì ti dá ẹjọ́ fún ọkọ àti ìyàwó kan pẹ̀lú ọwọ́ àbùkù eléyìí tí wọ́n fi kan ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ mọ̀nàmọ́ná níbi tí wọ́n ti fi ajá lé wọn. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ti jáwé gbélé rẹ̀ máa lọ a ò fẹ́ wọn lẹ́nu iṣẹ́ ọba fún àwọn ọ̀gá ọlọ́pàá mẹ́ta kan èyí tó lo agbára ìbọn tí wọ́n gbélé wọn lọ́wọ́ lọ́nà tí kò bófin mu lọ́sẹ̀ tó kọjá. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti fọwọ́ òfin mú ọ̀kan nínú àwọn tó digunjalè gbajúgbajà ilé ìtajà fóònù ní ìlú Abẹ́òkúta tí wọ́n sì gba àwọn nǹkan padà lọ́wọ́ rẹ̀. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti sọ wípé wọ́n gbọ́dọ̀ ṣe àwárí àwọn olè eléyìí tó digunja ibi tí wọ́n ti ń ta fóònù ní Òkè-ILEWO nílùú Abẹ́òkúta tí wọ́n tún ṣekú pa ọ̀kan nínú àwọn tó ń ta fóònù ní agbègbè náà. Ó kéré tán ènìyàn 7 ló jẹ́ Ọlọ́run ọba nípè ní ìgbà tí èèyàn 18 tí wọ́n fi ara pa níbi ìjàmbá kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn lójú òpópónà ìlú Èkó sí Ìbàdàn. Lákòótán nínú kókó ìròyìn wa ọ̀rọ̀ ti jáde báyìí lábala ìròyìn amúlùúdùn. Ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin tí múra bí obìnrin ni BOBRISKY ló ti sọ wípé òun ò ṣe ọkùnrin mọ́ báyìí òun ti di obìnrin pọ́nbélé látàrí pé ohun tí máa ń jẹ́ kí wọ́n dá ọkùnrin mọ̀ lára ọkùnrin kò sí lára òun mọ́ Ìròyìn tẹ́lẹ̀ àǹfààní àti jẹ dídùn rẹ̀ rèé tẹ́ẹ̀mù tí kìkì rẹ̀ tá a bá lọ tí a bá padà dé ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ń tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti sọ wípé Alhaji Atiku Abubakar tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ni ò bá ti jáwé olúborí tó bá jẹ́ wípé ọ̀rọ̀ ìgbọ́ra-ẹni-yé wà láàrin òun pẹ̀lú àwọn tó kù tí wọ́n jọ díje dupò ààrẹ pàápàá jù Peter Obi àti Obi Kwankwaso. Tinubu tó sọ̀rọ̀ mú lásìkò eléyìí tí wọ́n béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ̀ níwájú ilé-ẹjọ́ eléyìí tí wọ́n gbé kalẹ̀ lórí ìbò àwọn ààrẹ tí wọ́n pe ẹjọ́ pé kò tẹ́mi lọ́rùn. Níbẹ̀ ni Bọ́lá Ahmed Tinubu ààrẹ tuntun aṣèdìbòyàn ló ti sọ̀rọ̀ oníṣẹ́ rí Alhaji Atiku Abubakar òun gan ni ò ṣe sùúrù. Ó ní Peter Obi tí ṣe olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party àti Obi Kwankwaso tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NNPP àwọn wọ̀nyí ni wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ìbò èyí tó yẹ kí Atiku Abubakar ní tí ò bá fi já olúborí nínú ètò ìbò ọ̀hún. Ó ní bẹ́ẹ̀ bá wo bí èsì ìbò ọ̀hún ṣe jáde lẹ́yìn tí òun ní ìbò eléyìí tó lé ní mílíọ̀nù 8 ní ìgbà tí Atiku Abubakar tó ṣe ipò kejì tóun náà ní ìbò eléyìí tó lé ní mílíọ̀nù 6 níbi tí Labour Party èyí Peter Obi náà ti ní ìbò mílíọ̀nù 6.1 tí Obi Kwankwaso tóun ní ìbò mílíọ̀nù 1 ó lé bíi 4. Ó ní ká ní ìgbọ́ra-ẹni-yépọ̀ wà láàrin Peter Obi, Obi Kwankwaso àti Alhaji Atiku Abubakar. Ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n pín ìbò ọ̀hún yẹ́lẹyẹ̀lẹ fún àwọn méjì yòókù ní wọ́n bá ti dá ìbò ọ̀hún pọ̀ fún Atiku Abubakar ti ṣètẹgbẹ́ òṣèlú PDP ní ò bá ṣe kó jẹ́ olúborí lámọ́ ṣùgbọ́n ó fi hàn wípé gbangba lẹgbẹ́ òṣèlú APC
ló jáwé olúborí nínú ètò ìbò ọ̀hún. Tinubu ní tàbí ṣùgbọ́n ò sí o, ẹni tí ọ̀rọ̀ ọ̀hún ò bá tẹ́ lọ́rùn àyè sì ṣí sílẹ̀ fún wọn láti kọrí sílé ẹjọ́. Ó lámọ́ pẹ̀lú nǹkan tí àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ṣe tí wọ́n sì kéde rẹ̀ fi mọ̀ wípé Bọ́lá Tinubu tó ṣe tẹgbẹ́ òṣèlú APC òun ló jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ ọ̀hún tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2023. Àjọ eléyìí tó rí sí ẹkùn ìdàgbàsókè Niger Delta NDDC ló ti sọ̀rọ̀ jáde báyìí o. Lánàá ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ 13 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí wípé òpin yóò dé bá ìrìn àjò ọdún 15 years tí agbègbè Èkìtìpupa ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ti lò náà bá gbẹ̀yìn báyìí. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà tó ń darí àjọ ọ̀hún èyí ti Niger Delta Development Commission NDDC, ọ̀gá àgbà náà èyí ọ̀mọ̀wé Charles Ògúnmọ́lá òun ló sọ̀rọ̀ yìí lásìkò tó ṣe àyẹ̀wò síbi àkànṣe ibi tí wọ́n ti ń rí àwọn òpó àti àwọn ohun èlò eléyìí tí ó jẹ́ kí iná tàn ní agbègbè Èkìtìpupa, èyí tó jẹ́ wípé mílíọ̀nù ẹgbẹgbẹ̀rún mílíọ̀nù ní iṣẹ́ ọ̀hún èyí tí àjọ NDDC tí wọ́n dáwọ́lé o. Lásìkò tí Ògúnmọ́lá ṣe àbẹ̀wò síbẹ̀, ó ní pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí iṣẹ́ ọ̀hún ti dé ìpele 95%. Ó ní láàrin oṣù mẹ́ta sí àsìkò tá a wà yìí ó ní iná yóò tàn ní Èkìtìpupa ní ìpínlẹ̀ Ondo. Ó wá ké sí àwọn olùgbé agbègbè ọ̀hún láti fọwọ́wọ́nú kí wọ́n ṣe sùúrù wípé àjọ NDDC wọ́n ṣiṣẹ́ takuntakun o láti fi òpin sí ìyà iná ọba eléyìí tí wọ́n ti lò fún bí ọdún 15 sẹ́yìn. Ó ní ohun gbogbo ni ó padà bọ̀ sípò. Ó ní pàápàá jù ìpele iná tí wọ́n fẹ́ gbé fún wọn yìí ó lóun ló ní agbára jù tó sì máa ń tàn ní gbogbo ìgbà ní gbogbo àyè tí wọ́n bá ti ní iná náà èyí tí wọ́n pè ní 33 kV. Ó lóun ni wọ́n máa lò ní agbègbè Èkìtìpupa ní ìpínlẹ̀ Ondo. Ọkọ àti ìyàwó kan rèé tó fi mọ́ ọ̀kan nínú àwọn alábàágbé wọn o. Àwọn ni wọ́n ti farahàn níwájú ilé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọkọ àti ìyàwó ọ̀hún ọ̀gbẹ́ni Adéyẹmí àti ìyàwó rẹ̀ Divine Adéjọkẹ́ Adéyẹmí o pẹ̀lú aráalé wọn tí wọ́n pè ní Dèjì Àjàyí lọ́jọ́bọ̀ lánàá ni wọ́n fi ara wọn níwájú ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Òṣogbo fún wípé wọ́n fi ọwọ́ àbùkù kan àwọn òṣìṣẹ́ ọba, oníṣẹ́ mọ̀nàmọ́ná àti àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná ọ̀hún níbi tí wọ́n ti fi ajá àti àwọn ohun àbùkù tí wọ́n fi kan àwọn òṣìṣẹ́ ọba ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ló ṣẹlẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹta ọdún tá a wà yìí ní ojúlé 53 eyín nílùú Òṣogbo lọ́hùn-ún, èyí tí wọ́n sọ yé pé ní agbègbè tí wọ́n pè ní Ayélàká area ní Dada Estate nílùú Òṣogbo. Gẹ́gẹ́ bí wọ́n ti rojọ́ náà níwájú ilé ẹjọ́ o, wọ́n ní àwọn ènìyàn ọ̀hún tí ó farahàn ọkọ àtìyàwó àti alábàágbé wọn ni wọ́n fọwọ́ àbùkù kan àwọn òṣìṣẹ́ mọ̀nàmọ́ná èyí Ṣayọ̀ Ọwáníyì àti Adétúnjí Adétọ̀nà. Lára àwọn ọlọ́pàá eléyìí tí àwọn ènìyàn ń fi ọwọ́ àbùkù kan òun náà ni Inspector Àríyọ̀ Oyèlékè, Muritàlá Kasimu àti Police Corporal Fẹ́mi Àdìsá. Wọ́n ní àwọn ènìyàn márùn-ún yìí ní àwọn ọkọ àtìyàwó àti alábàágbé wọn tí í ṣe Àjàyí ni wọ́n fi ọwọ́ àbùkù kan lásìkò eléyìí tí adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún eyín ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Ayílára tó ń dá ẹjọ́ náà sọ di mímọ̀ o. Ó ní ìdúró sí bẹ̀rẹ̀ sí mọ̀ o. Ó ní má ṣe ni má mọ̀ bí wọn bá ti ṣe dandan ní kórí nǹkan tí ó rí o. Oníṣẹ́ rí Divine Adégòkè Adéyẹmí tí í ṣe ìyàwó ọ̀gbẹ́ni Adéyẹmí yìí òun yóò san owó ìtanràn ẹgbẹgbẹ̀rún lọ́nà igba náírà 200,000 naira pẹ̀lú onídùúró kan o ní ìgbà tí ọkọ rẹ̀ àti alábàágbé wọn eyín Àjàyí tí àwọn yóò san 500,000 naira pẹ̀lú àwọn onídùúró méjì tó náìkì ní ẹsẹ̀ ńlẹ̀. Bákan òun náà ló wá sún ẹjọ́ ọ̀hún sí oṣù kẹfà tí í ṣe ọjọ́ 15 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí fún àtúgbọ̀ ẹjọ́ náà. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti jáwé gbélé rẹ̀ máa lọ tefetefe. Ó tún dá ìrìnàkò ó dojú àlá fún àwọn òṣìṣẹ́ wọn 3 kan èyí tó jẹ́ wípé wọ́n ṣe àṣìlò agbára ìbọn eléyìí tó wà lọ́wọ́ wọn o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà Olúmúyìwá Adéjọbí èyí tó sọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde kan èyí tó jáde
láti ọ́fíìsì ọ̀gá àgbà yanyan fún ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Usman Alikali-Baba èyí tí wọ́n gbé jáde lánàá tí í ṣe ọjọ́bọ̀ níbi tí wọ́n ti sọ pé àwọn ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ní ọjọ́ Ẹtì tó kọjá ni wọ́n tẹ̀lé gbajúgbajà olórin kan èyí tó fi ìpínlẹ̀ Kánò ṣe ibùgbé tó jọmọ ìpínlẹ̀ Kánò níbi tí èyí tó ti lọ kọ orin. Wọ́n ní lásìkò tí wọ́n débẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ òjò ìbọn sókè nítorí kẹ̀kẹ̀ù èyí tó fà á kí ìbẹ̀rùbojo kó mú àwọn ènìyàn tó wà ní agbègbè ọ̀hún. Wọ́n ní wọ́n tún ṣe fọ́nrán rẹ̀ èyí tí wọ́n gbé jáde lórí ayélujára èyí tó fà á kí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí bí àwọn òṣìṣẹ́ wọn ọlọ́pàá mẹ́ta ọ̀hún kí wọ́n rí bí wọ́n ṣe ń lo àṣìlò ohun ìjà àti eléyìí tí wọ́n yẹ kó fi dáàbòbò ará ìlú tí ìjọba kó lé wọn lọ́wọ́ lọ́nà tí kò bófin mu. Àwọn mẹ́ta ọ̀hún tí wọ́n jáwé gbélé rẹ̀ fún ni Inspector Dahiru Shuaibu, Sergeant Abdullahi Badamasi àti Sergeant Isa Danladi. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ti já ewé gbélé rẹ̀ fún o. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní ọjọ́ 7 oṣù kẹrin ọdún tá a wà yìí níbi tí wọ́n ti sọ ìbọn dé ohun eré tí wọ́n sì fi ń ṣeré. Ní báyìí wọ́n ti yọ wọ́n kúrò lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè sì kéde rẹ̀ yìí pé kí àwọn ọmọ Nàìjíríà wọ́n wà lójú lálákùnfin ṣọ́rí o. Bó ṣe é ṣe káwọn èèyàn ọ̀hún kí wọ́n fẹ́ máa lo àǹfààní wípé wọ́n ti lé wọn láti fi ṣiṣẹ́ ibi bí wọ́n bá kófìrí wọn kí wọ́n tètè lùkọ rẹ̀ tàbí kí wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó bá wà ní agbègbè ọ̀hún létí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣe takuntakun báyìí. Wọ́n ṣiṣẹ́ ọ̀hún lójúnà láti lè rí dájú wípé ìpínlẹ̀ Ògùn ó wà nínú ìfọkànbalẹ̀ o. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọ̀sẹ̀ tá a wà yìí làwọn adigunjalè agbébọn rìn ni wọ́n ya wọ ọjà gbajúgbajà tí wọ́n ti ń ta fóònù, ta kọ̀ǹpútà àti ẹ̀yà ara rẹ̀ èyí tó wà ní Òkè-ìléwó nílùú Abẹ́òkúta tí ṣe lúlu ìpínlẹ̀ Ògùn níbi tó jẹ́ pé wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ọjà owó iyebíye lọ o. Lójú iṣẹ́ ọ̀hún ọ̀kan nínú àwọn tó ń ta fóònù ní agbègbè náà èyí tó jẹ́ pé àṣìta ìbọn ó ba arákùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Dayọ̀ Bánkọ́lé o. Òun ni wọ́n ti sọ wípé lásìkò tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ìbọn ó bá ṣùgbọ́n kí wọ́n tó gbé délé ìwòsàn ó jẹ́ Ọlọ́run bá nípè. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni pẹ̀lú akitiyan àwọn tó ń ta fóònù ọ̀hún lásìkò tí àwọn adigunjalè ọ̀hún tí wọ́n débẹ̀ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ibi wọn nínú bí àwọn tó ń ta fóònù náà làwọn náà bá ya bo àwọn adigunjalè yìí padà wípé ẹnìkan ò lè fi búrẹ́dì kó wa lóhun ọbẹ̀ jẹ. Ìṣẹ̀lẹ̀ ní nǹkan bíi aago 5 àbọ̀ ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí lójú ìbọn ọ̀hún ìdojúkọra wọn o. Àwọn tí wọ́n ta fóònù yìí láǹfààní láti mú ọ̀kan sílẹ̀ nínú àwọn olè náà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sì dé bá wọn bẹ̀ tí àwọn náà ṣe àtìlẹ́yìn fún àwọn olùta fóònù ọ̀hún níbi tí wọ́n ti lé àwọn olè náà ṣùgbọ́n tí wọ́n mú ọ̀kan sílẹ̀ nínú wọn o. Ní báyìí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí láti fọwọ́ òfin mú àwọn olè ọ̀hún tí wọ́n sọ wípé mọ́tò 8 tó ya wá sí Òkè-ìléwó níbi tí wọ́n ti ń ta fóònù náà wípé òun gbọ́dọ̀ rí àwọn olè ọ̀hún kí wọ́n sì rí dájú wípé ìdájọ́ ètò tó àtìlẹ́ ètò yẹ wọ́n ṣe lórí àwọn olè náà. Bákan náà ni gómìnà Dàpọ̀ Abíọ́dún bá ìdílé Dayọ̀ Bánkọ́lé èyí tó jọ́lọ́wọ́n bá nípè lójú ìṣẹ̀lẹ̀ náà ó bá wọn kẹ́dùn ó sì bá gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ tí wọ́n ń ta fóònù ní Òkè-ìléwó ó bá wọn kẹ́dùn wípé irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ mọ́ ọdún yóò jìnnà síra wọn àtàjèrọjà fún gbogbo àwọn oníṣẹ́ àti àwọn tó ń ta ọjà ní agbègbè ọ̀hún. Ó kéré tán ènìyàn 7 ló jẹ́ Ọlọ́run bá nípè tó sì jẹ́ pé wọ́n jóná gúdúgúdú kọjá àfihàn níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan èyí tó wáyé lówùúrọ̀ kùtù àná tí ṣe ọjọ́rú lójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn tá a bá kọjá afárá Ṣàpàdé èyí tó wà ní ojú òpópónà márosẹ̀ ọ̀hún nígbà tí ènìyàn 18 tí àwọn sì farapa àwọn tó wà nílé ìwòsàn tí wọ́n gba ìtọ́jú ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ kan eléyìí tó jáde látẹnu alukoro àjọ FRSC Florence Okpe èyí tó gbé jáde lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún. Ó ní ó ṣe ní láàánú o wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ 2 ọ̀hún tó kọlura wọn òun ló fa iná ọ̀hún tó dúgbàmù níbi tí ènìyàn 7 tó ti jọ́ náà bá nípè tí àwọn èèyàn bíi 18 tí wọ́n sì farapa yánnayànna. Ó ní àwọn tó farapa ọ̀hún ni wọ́n ti kó lọ ilé ìwòsàn nígbà tí wọ́n ti kó àwọn 7 ọ̀hún lọ sí ààyè ìgbókùpamọ́sí èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ o lórí afárá ìlú Èkó sí Ìbàdàn tó wà ní Kárà níbi tí ọkọ̀ kan èyí tó ń bọ̀ láti Èkó lọ sí ìpínlẹ̀ Ògùn tó ti dojúkọ tirẹ́là tó ti yà kúrò lọ́nà tirẹ̀
tó lọ bá tírélà ọ̀hún níbi tí jàǹbá ọ̀hún tó ti wáyé. Ènìyàn méjì òun ló jọ́ náà bá nípè nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́rú tí ṣọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí. Ọkọ̀ Fanagan èyí tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó aláwọ̀ yẹ́lò èyí tó ń kó èrò ni wọ́n ní ó fi ìlà rẹ̀ sílẹ̀, ó fi ojú ọ̀nà rẹ̀ sílẹ̀ níbi tó ti ń yà sí súnkẹrẹ fàkẹrẹ tó lọ rè bá tírélà tó sì dáàbò. Wọ́n ní Fanagan ọ̀hún òun ló bàjẹ́ kọjá àlà. Àwọn méjì nínú àwọn èèyàn tó wà nínú ọkọ̀ náà ló sì jọ́ náà bá nípè lójú ẹsẹ̀. Ní báyìí ọ̀rọ̀ ìkìlọ̀ ti wá lọ wípé gbogbo àwọn awakọ̀ èyí tó bá ti tàpá sí òfin ìrìnnà ojú pópó yóò fi mú dánrin òfin ìjọba. Pẹ̀lú ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ Thursday àná ní nǹkan bíi aago 9 ó kọjá 21 ní àárọ̀ ní agbègbè Sápàlé. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan ìbẹ̀rù tó sì jẹ́ kí àjọ FRS ṣe ìkìlọ̀ wípé dẹ́rẹ́bà eléyìí tó bá ti tàpá sí òfin ìrìnnà ojú pópó yóò fi mú dánrin òfin ìjọba. Lákòótán nínú ìròyìn wa fún tòní, lábala ìròyìn amúlùúdùn, ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin tí ń ṣe bí obìnrin ni èèyàn Òkúnnẹ̀yẹ Idris Ọláréwájú tí gbogbo èèyàn mọ̀ sí BOBRISKY ló ti sọ wípé ní báyìí ó ní pátápátá là fọ́jú ojú àfọ́ ìfọ́tán wàhálà ní dásílẹ̀ kùmọ̀kùmọ̀ là dẹ́tẹ̀. Béèyàn bá jẹ́ ìṣàkálá kó jẹ́ ìṣàkálá, tó bá sì fẹ́ jẹ́ ìṣokolo kó jẹ́ ìṣokolo. Ó ní èwo ni ìṣàkálá ìṣokolo. Ó ní báyìí òun ti kúrò lẹ́gbẹ́ àwọn ọkùnrin, òun ti di obìnrin tán yányàn látàrí pé nǹkan tó jẹ́ ìdánimọ̀ nǹkan ọkùnrin tí máa ń bẹ lára wọn ó ní kò sí ní ara òun mọ́ látàrí iṣẹ́ abẹ kan èyí tó ṣe. Ó ní báyìí òun ti di obìnrin. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ 8 nínú oṣù keje ọdún 2021 òun ni BOBRISKY ló gbéra kúrò lórílẹ̀-èdè Nàìjíríà rìnrìn àjò kan níbi tó ti lọ mú ẹ̀yà ara obìnrin tó ti gbé sí ara rẹ̀ èyí tí wọ́n ṣe fún tó sì jẹ́ pé bí wọ́n bá wò lọ́ọ̀kan yóò dàbí obìnrin yányán ni ó ní ní báyìí òun ti wá parí iṣẹ́ ọ̀hún, òun ti yọ nǹkan tó jẹ́ nǹkan ọmọkùnrin kúrò lára òun tó sì jẹ́ pé ti obìnrin ló kù níbẹ̀. Ó ní bí àwọn èèyàn bá ti rí òun kí wọ́n máa fi ojú obìnrin wò òun. BOBRISKY tó tún ní àpèdè orúkọ kan tí wọ́n pè ní Mama of Lagos òun ló ní kùmọ̀kùmọ̀ la dẹ́tẹ̀ mo ti kúrò lẹ́gbẹ́ ọkùnrin mo ti di obìnrin látàrí pé ohun tó jẹ́ ìdánimọ̀ ọkùnrin lára òun ó ti kúrò ńbẹ̀ pẹ̀lú iṣẹ́ abẹ èyí tó yọrí sí rere tí wọ́n ṣe fún òun. Mama of Lagos ẹ kú oríire. tó ẹ̀yin ará ṣé Yorùbá bọ̀ wọ́n ní ibi gẹrẹjẹ báyìí làgbà kàbà sí. Ìròyìn fẹ́lifẹ́li onídùúbà ìlọ́kùn ti tòní títí di ìgbà míì jẹ́ tó máa láǹfààní àti bá òtún ìròyìn míì pàdé lójú amóhùnmáwòrán yín lórí ìkànnì tẹ́ ẹ tí wò wá yìí. Ẹ subscribe síbẹ̀ kẹ́yìn náà darapọ̀ mọ́ ẹbí aláyọ̀. Ẹ sì rí aago kan lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ òkè notification bell ni wọ́n pè é. Ẹ ti aago yìí òní ó máa jẹ́ alámí fún yín nígbàkigbà tí àwọn ìròyìn wa tó bá ṣe ń gorí afẹ́fẹ́. Bákan náà ẹ like, ẹ share kí ẹ sì fi kọ́mẹ̀ntì yín sábẹ́ àwọn ìròyìn wa. Mo gbà ládùúrà títí di ìgbà míì tẹ́ láǹfààní àti rí mi. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ìbùkún yóò máa wọṣẹ́ kó wa wà. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.